50,000. Sure. Can you make it? I'll try. That is why I love you. Ẹtú gbogbo ẹ̀ sílẹ̀. Ẹ ṣe káre ẹkú iṣẹ́. Adá fún yín. Bàbá ṣé o gbélé ní ká tú gbogbo ẹ̀. Yọ gbogbo ẹ̀ sílẹ̀. Ẹ káre. Ẹ̀yin tún lè kiri. Ẹ jù sílẹ̀. Bàbá ṣé ká tú mẹ́ta sí. Ẹ ní sùúrù, ẹ ní sùúrù. Ilé ìtẹ́ ẹ̀tú yẹ tó ẹ jẹ́ àṣàánú wọn. Bàbá tójò bá lọ rọ̀ báyìí nǹkan. Sójò tójò bá rọ̀ á jẹ́ pé ara tútù lẹ máa fi gbé yàrá yín lálẹ́ kó tó wà bẹ́ẹ̀ yẹn. Mo ṣàánú yín fẹ́lẹ́ ìdí bí bẹ́ẹ̀ kọ́ á ju eléyìí lọ. Tójò bá lọ pa wá báyìí lẹ́sìn. Àní tójò bá pa yín ara tútù lẹ máa fi lo yàrá yín lálẹ́ yìí. Ló ń sọ. Daddy. Bàbá ìdá. Ọwọ́ ìlú sì tún wọ́n máa tẹ̀sán ọ̀dọ̀ sí ọ̀dọ̀. Ẹ̀yìn ló bá yín pé wọ́n wá. Ok, ọ̀dà. Ó kárí. Àtọwọ́. Ajé, báwo ni? Àtó. Ó ga ọ. Ṣàwà dáadáa. Tó. À ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé gbogbo ẹ̀ ń wà òkè? N tó gbé mi wá báyìí. Landlord mi tún ti dé o. Ó ṣí gbogbo páànù orí ilé pátá bámbám ni. Landlord again. Ó tiẹ̀ yẹ kó máa fi ọ̀wọ́ wípé o ti pẹ́ ń bẹ̀ ó yẹ kó máa fi wọ̀ ẹ́. Kí ló dé? N bá tiẹ̀ lè rí bíi 5,000 a fi clear ilé tó wà nílẹ̀ tẹ́lẹ̀ a lè rí lé gbé. 5,000. Mo ṣe o mọ̀ rìn rárá owó o mọ̀ rìn tó bá pé ìwòye àná ló wà ní kó pè ní 50,000 máa rí kólẹ̀ kó pè ní 10,000 máa rí kólẹ̀ sí kò sókun kan lọ́wọ́ mi kò sí. Ajé mi ì dẹ̀ lè rí nǹkan kan mú lọ. ṣé o wá náà tí mo lè purọ́ fún ni mi ò lè purọ́ fún ẹ àwọn fámìlì wa la jọ ń sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ owó kan náà ní kí ìyàwó adámúlẹ̀ lọ́wọ́ èmi ò ní kọ́wọ́ lọ́wọ́ tí mo wà bí mo ṣe ló mú ró yìí. Ó máa ṣe wo ó mọ tó máa ṣe ó máa bẹ́ẹ̀ ni o wàá wọ ẹni tó mú wàá bẹ̀ wàá ní kó ní sùúrù di parí oṣù. Ìparí oṣù. Ìgbà mélòó ní parí oṣù? Ṣèbí èmi lọ́ọ̀dì 5 láàrin kádìjú kálà oṣù ti parí ìgbà mélòó náà fi yín mú wo lọ́bẹ̀ẹ́ wẹ́ni tó bá mọ̀ kó ní kó bẹ̀ẹ́ kí wọ́n náà dé fàdúrà tì ṣùgbọ́n pẹ̀lẹ́. Ọlọ́run á ṣàánú. Ọlọ́run á ṣàánú. Àmín. Ẹ ṣé pẹ̀lẹ́. Bàbá Kúnlé kí ló tún ṣe jẹ́ ẹ tún máa fọwọ́ lẹ́rán ẹ pẹ̀lẹ́ mo wá béèrè ibi tí ẹ gbé lọ ni pé báwo ló ṣe rí. Ó tójú sùn sọ pé ọ̀dọ̀ Ajé nípa tí mo lọ yìí kò sí àlàyé tí mi ò ṣe fún tán kò sí ọ̀rọ̀ tí mi ò sọ tán kò sí ohun tí mi ò fi wé ọ̀rọ̀ fún tán kọ́bọ̀ mi ò mú kù mẹ́. Lóòótọ́ yẹn pé kò rí owó kankan fún yín rárá. Sísì kò fún mi. Ọmọkùnrin náà máa burú o àwọn máa burú owó máa há mọ́ lọ́wọ́ o. Ǹjẹ́ o rántí owó kan tí Kúnlé ń wá nù lé tó ní 10,000 kan pé òun kó 15,000 síbì kan 10,000 sọ. Bẹ́ẹ̀ ni mo rántí owó ọ̀rẹ́ ẹ̀ tó ní ó kó pamọ́ sí òun lọ́wọ́. Lọ pé mi ò kówó yẹn.
Abákúnlé ẹ̀yin lẹ kó owó. èmi mo kówó yẹn. tẹ wá ń jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọmọ mi láàmú yìí ò dáa o ẹ ti ẹ̀ dúná owó ọ̀hún kí ni tẹ́ fi ṣe. ohun tó ń bà mí lọ́kàn jẹ́ jù nìyẹn ṣé o mọ̀ pé owó yìí ajé nípa ni mo kó owó yìí fún lórí àlàyé tó ṣe fún mi nípa bísínẹ́sì tí ó ní àbúrò ní òun wá ṣe pé wọ́n á fi 10,000 yẹn wọ́n á fi ṣe deposit orí 10,000 yìí ló dọ́lọ́lá tó dọ́lọ́lá sí tí ò fi mọ̀ mímọ́ yìí o. ọmọkùnrin náà lè tára ẹnìkan ló mọ̀ ẹ̀yin náà ò dẹ̀ sọ fún pé ẹ̀yin náà fẹ́ ṣerú bísínẹ́sì bẹ́ẹ̀ ẹni kó fún yín lówó yín tẹ kó fún yín jẹ lò ẹ̀yin ẹ̀ ṣáà fẹ́ ẹni lò owó lò bí ó bá jẹ́ pé kò láǹfààní kankan tó bá lè ṣe fún yín. ó dẹ̀ ń pé ìgbésẹ̀ tí máa gbé sí. ẹ wò ó kò sí nǹkan tá a lè jẹ nílé o kódà gàrí tó kù láti yanjú tiyín síbẹ̀ yẹn. ní mímu náà yìí. kò sí kí la fẹ́ fi ṣe. mímu náà ni. àti ìgbàká mú. ẹ bá ti ṣe tẹ ẹ mú tán ẹ dùbúlẹ̀ tì í ní kí n tún bẹ̀ yẹn ṣe ẹ dùbúlẹ̀ ẹ lọ bá kó fún wa lówó àwa náà mú lówó. sórí tó bá fẹ́ kí n ṣe bá dé ẹ̀ fún ẹ condition méjì ni ok number 1 ọ̀sán lè máa ṣe kò ń ṣalẹ̀ torí mi ò fẹ́ ariwo gbẹ́lẹ́ máa ṣe gbì àhóhó hàn mi like ẹ̀ then ẹ̀kejì àwọn ọ̀rẹ́ ẹ̀ tó jọkùnrin tó máa wá síbí báyìí láti skul yìí kí wọ́n máa bẹ̀rẹ̀ sí mú bíà. ajẹ́ owó báwo ọmọ mi ò káre ǹbẹ́. ṣé ó wà pa. a máa sọ lítà. ò káre. ajé. mo rò pé wàá rántí owó tí mo kó wá fún ẹgbà kan tí o fi bẹ̀rẹ̀ òwò yìí kó tó di pé ọlọ́run gbàdúrà 10,000. mo rántí lóòótọ́ ni. owó ọ̀hún owó ọmọ mi ni ṣùgbọ́n kì í tún wáá ṣe tiẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ òun ló kó fún un pé kó tọ́jú ẹ̀ òun náà ti di wàhálà báyìí. ó di wàhálà. bẹ́ẹ̀ ni. èmi ò mọ gbogbo èrò ọkàn mi ni pé ọ̀rẹ́ mi ràn mí lọ́wọ́ òun ni mo fi ọ̀rọ̀ owó yẹn ṣe mí mọ̀ pé dídá padà ni. bẹ́ẹ̀ náà lèmi rò ṣùgbọ́n ṣé kí n sòótọ́ mo jí owó yẹn ni. owó o jí 10,000. mo jí ni. èmi ò mọ̀ kó ṣe orí tó tún yẹn fún mi kò ṣe ọlọ́run àtúntì ẹ̀ náà ṣe. torí mo ti rò pé tọrẹ mi náà tọ́nà bá là fún wàá kàn mí. owó yẹn gbọ́dọ̀ jẹ́ dídá padà owó yẹn gbọ́dọ̀ jẹ́ dídá padà nǹkan tó máa ṣe fún mi sí ni pé tó bá di bí ìjọ mẹ́rin kó padà wá tó bá padà wá 10,000 wà nílẹ̀. ajé ọjọ́ mẹ́rin ajé o tún jọjọ́ mẹ́rin kí wàhálà ilé kúrò nílẹ̀ ni. ó yẹ kó understand mi ìjọ mẹ́rin ìgbà wo ló kù báyìí bígbà tó yẹ pé ní ni mo fẹ́ kú fún yẹn ni ìjọ mẹ́rin fẹ́ dé tán. padà wá yìí máa rí bákan ni. bí ọ̀rọ̀ tó rò yẹn èmi náà ti rò ó ìjọ kan wà tó wá bá mi fún ìrànlọ́wọ́ tí mi ò lè fún ẹ báyìí mo jókòó mo ní ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tí owó bá ti wá báyìí mi ò kí ń rí nǹkan kan fún kí ló dé irú lọ́ọ̀kì wo nìyí nítorí ọlọ́run bá ṣé lọ́ọ̀kì wọ̀ wá papọ̀ pé ká máa fúnra lówó ni àbí báwo èmi náà ti jókòó mo ro ṣùgbọ́n mo kò ní rí bẹ́ẹ̀ mọ́ pàápàá irú eléyìí títí jọ mẹ́rin ṣó ti bọ́ má bínú. mi ì rí nǹkan kan jẹ lọ́dọ̀. nítorí báwa tí mò ń sọ fún ọmọdé yìí nìyẹn pé ìyá wọn ò sí nílé àwọn dẹ̀ kóra wọn jọ síbẹ̀ wọn lè dáná wọn lè ṣe nǹkan kan kò sóúnjẹ lé kò sí kankan. tó ó dà. ẹ ṣe ó dà wọ. Baby boy, you stay on my mind, fulfill my fantasy.
how you feel. I think about you all the time. I see you in